máa burú lẹ́yìn mo dé náìsì pín ohun tó bá fún mi ni màá fún ẹ give and take. Ibis Enterprise ní ẹ̀kan sí o registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí Ibis Enterprise àwọn ní bàbá. Ibis Enterprise ilé iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ibis Enterprise ilé iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte bíbánigbà tax identification number tin láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ibis Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n ń bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ibis Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ibis Enterprise, TikTok Ibis Enterprise, Instagram Ibis Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903-769-0638 lẹ́ẹ̀kan sí 0903-769-0638. Ibis Enterprise iṣẹ́ wọn fi ní lọ́kàn balẹ̀.